ní ẹnu jẹta lọ́kàn jáde ní bàbá ní ilé kéwù kan bẹ tí ọkọ̀ síbi kìíní máa ń bá wù kìíní kan gbá wo fàṣíkínà ó sì wí lẹ́nu rẹ̀ wàlíkíní alkufuri ìtàlímì alkufuri wal isyan. ok kò síbi kan ilé kéwù kan tí tàlímù wà ń bi ó kọ́ rẹ̀ tó ju markas náà lọ lè tàlímì al-arabi al-islami wọ́n wá ní tàlímì al-kufuri wal isyan. ok ẹni wọ́n wá wí bẹ́ẹ̀ ọmọ àdàbíyà ni náà lẹ́ni ó sọ bẹ́ẹ̀. ok kí lórí lọ́bẹ̀ tẹ́ wàrú ọwọ́ tẹ́ ṣe a rí wípé mẹ́sìsì alábẹ́ àṣásí òun lọ́lọ́ gbéṣẹ́ fún òun pé ó rí pé àwọn akẹrin tí ń lálà sí òun ń gbà owó rẹ̀ bá wa gbé ojú wọn kú àtẹnu wọn kú lára òun wọ́n fi kinní kan disturb wọn. Masha Allah. Wọ́n ni wọ́n wà kọjú sí wọn ò ní kọjú sóhun mọ́ nígbà tí ipa tiẹ̀ ti pin lòun náà bá bẹ́ jáde obìnrin rán ọkùnrin ń sẹ́ ayé yìí mà ti bàjẹ́ gan o obìnrin ó wá rán ọkùnrin ń sẹ́ pé kó lọ lè dìgbò lu markas. ok òun náà sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà ìsìn bá hasa àṣìkáhà faqala lahu rasul naqatullahi fasukuyaha. ok ńgbọ́ wá di wípé wá dìde rú ẹ̀ ma wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. kí la fi dúpẹ́ ni wípé ọ̀kan nù ọmọ ya wa tó jẹ́ àdàbíyà alfa kamil al-adabi ó wá jáde wípé tọ ọ̀rọ̀ tẹ́ rí ní tí àfá yìí sọ yìí o kí kò sọ́ǹbì á fún àdàbíyà o ọ̀sọ́ǹbì á fún ààrẹ ọ̀sọ́ǹbì á fún bàbá rẹ̀ ọ̀sọ́ǹbì á fún yẹ àtàwọn fámílì ẹ̀ ọ̀sọ́ǹbì á fún àdàbíyà ńgbà tí wọ́n mọ̀ wípé ẹ̀wọ̀n kan tá ń pè ní insọ́ọ̀fù nù ni al-insọ́ọ̀f bọ́ ọba fẹ́ báyàn jà ó ti bá orí wípé alalahak iná lọ́wà fi halatil ghadabi wa ridha bọ́ ọba yọnu sí yàn yọnu sí lérí òdodo bọ́ ọba fẹ́ yàn fẹ́ nítorí òdodo ni má fẹ́ yàn nítorí irọ́ bọ́ ọba sì báyàn jà bá jà nítorí òdodo má bá jà nítorí irọ́. bí ọmọ kan bá ti wá jáde tí ń jẹ́ àdàbíyà tó bá ti sọ̀rọ̀ sí markas àwọn markas yóò jáde àwọn náà fẹ́ sọ̀rọ̀ padà sí àdàbíyà bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo ọmọ àdàbíyà tó bá jáde sọ̀rọ̀ sí markas ní àdàbíyà rán kìí ṣe wọn markas tó bá jáde sọ̀rọ̀ sádàbíyà ní markas náà wàlẹ́ àlùkùwà markas ò ní rán ẹnìkan pé lọ àtàkì ilé kéwù kan àbáfà kan ọgbọ́ àbá kamilu jẹ́ àmà wípé àdàbíyà náà nírẹ́ nìkan lọ àtàkì ilé kéwù kan àbá kan ṣe àmà wípé irú eléyìí dáa púpọ̀ kọ́dà yìí máa bomi tútù sọ́kèèyàn tí èèyàn bá rí wẹ̀. so èyí láti bomi tútù sọ́kàn gbogbo ọmọ márkàsì tí bá ń wípé òun fẹ́ dá èsì padà fún ọmọ náà wọ́n dákun kọ́ má dé èsì padà kún wo ti ọmọlábí ọmọlúwàbí tó sọ̀rọ̀ wọ́n máa wo ti ọmọ núhù bí tó sọ̀rọ̀ ọgbọ́ ọmọlúwàbí àtọmọ núhàbí ìyàtọ̀ bẹ láàrin wọn ọmọlúwàbí ọmọlúwàbí ọmọ tí lúwàbí òun lọmọlúwàbí ọmọ tí góòlì bí ọmọ núhàbí ni ọmọ tí ànábì núhàbí tó padà parẹ́ bọ́mọ núhàbí bá wá sọ̀rọ̀ téèyàn fi parẹ́ ọmọlúwàbí ti tún ọ̀rọ̀ náà sí. so èyí ń ní aṣọ fáwọn ọmọ márkàsì pé ẹ dákun ẹlẹ́ẹ̀kejì ọmọ márkàsì ká tó kìlọ̀ fún wa kí ọmọ márkàsì kan má dìde on behalf wípé òun nífẹ̀ẹ́ bàbá Lágége láti àtáàkì ilé kéwú kan ní first má lo first attack ilé kéwú kan ẹ rí i pé gbogbo ìjà tí mo jà láyé èsì ní gbogbo ẹ̀ kò séyìí tí mo dìídì àtáàkì rí èmi máa fèsì ni tẹ́yìn bá wo tracy pé irú èyí tá à ń sọ lọ́wọ́ yìí náà nísìnyí ti yá yìí nísìnyí nígbà bàbá Lágége ọ̀sọ́ bàbá Lágége òde tọ́ rẹ bàbá ń bá tiẹ̀ lọ ni kò sí ń tọ́ da yìí pọ̀ kò sí ẹ̀ ní bàbá Lágége òní nọ́mbà rẹ òní nọ́mbà wọn ẹ̀ yìí pàdé ó sì dìídì lọ gbé mọ́tò rẹ ó sì bírèkì ó sì fẹ́ẹ̀lì bírèkì ara rẹ
ó ti bá ọ wá lè yíwọ́ sí ọ̀nà express kí má tó ọ lọ ọ wá lè yíwọ́ sí márkàsì kọ́ ọ̀fẹ́ kan yíwọ́ sí express kí má tó ọ pa ọ gan ọ dáa ju bí o mérí léhùn lọ. àwa àti ẹ nǹkan kò sì pawápọ̀ kọ́ fi lè hun ẹ̀hún rọlé wa lérí so irú ẹ̀ òun lélẹ́yìí Ọlọ́run má jẹ́ kí márkàsì ó bàjẹ́ má jẹ́ àdàbíyà náà ó bàjẹ́ alibarikola ní mahama kódà àtà àsomura àwọn ńláwà ni kódà agbárí gidoma àkọ́dà àwọn kéwulé Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ inú kọ́ da làwọn náà ń bẹ àti inú kọ́ bàjẹ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ bí irú èyí wọn bá ń wá irú tábà Kamilu sí irú ẹ̀ bá ń wá bẹ́ẹ̀ ó ti bá wọn ọmọ dáa púpọ̀ o àmọ́ lálàáfíà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́.